Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire nílé lóko àti lẹ́yìn odi níbikíbi tí ẹ bá tún wò mí. Èmi ọmọ yín náà ni o, èmi àbúrò yín náà ni. Ó kọ tèmi ò yí padà o, Ìbíyẹmí Ismail Aláìtàn ló kọ tèmi. Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire níbikíbi tí ẹ bá tún wò mí. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àjọ délẹ̀ lérí ni. Ṣé vitamin ìdágbé dání iṣẹ́ ẹ̀? Àwa lájà àjàyè lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo ní kí n wá play fíì ẹnìkan fún yín ni. Ẹ̀yin olùfẹ́ mi tẹ́ ń bá mi kára lórí ètò, ẹ dákun ẹ má bá mi pín ètò yìí, bá mi tẹ like, bá mi tẹ love. Fíì ẹ̀yin lásán ni mo fẹ́ wá play, ìfẹ́ lò ju 20 minutes lọ lórí ètò. Ṣẹ́dígbọ́ ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀ tẹ́ máa darapọ̀ mọ́ mi, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀, ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ love. Ẹ̀yin tẹ́ máa darapọ̀ mọ́ ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ ẹ̀yin olùfáyìnsì mi, ẹ káàbọ̀, ẹ bá mi pín ètò kókó fa ẹ̀rẹ̀ dákun. Mo ti wà lórí ètò báyìí o, mo ti wà lórí ètò. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi pín ètò kókó fa ẹ̀rẹ̀. Bluetooth mode. Àwọn fíì ẹnu fẹ́ pè fún wa ká gbọ́ ọ̀rọ̀ sí tó wà nù ẹ̀, ọ̀rọ̀ sí tí ọ̀rọ̀ ọpọlọ làkàyè tó wà ń bẹ̀ kí á jọ̀wé tí a wá gbọ́. Ẹ̀yin fáǹsì mi àti gbogbo àwọn ọmọ Yorùbá nìsan pátápátá, a nígbàgbọ́ sẹ́ pé iṣẹ́ á délẹ̀ lérí lágbára lọ́wọ́ Ọlọ́run. Location 9 ó ti sú wa. Location 9 ó ti sú wa. Kí ló dé? Ṣẹ́wó ni wá ni? Àìṣẹ̀rú ọmọ aládé ni wá, ọmọ aládé òní wá. Àwa gangan lògo adúláwọ̀. Kí ló wá ṣẹlẹ̀? Àwa tá a ná sọ àwọn àkísà, sọ ẹ kó rí bẹ́ẹ̀ ṣá? Ọmọ ẹlẹ́ran wa ń wá ń jẹ egun, sọ ẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n là fi ń sọ fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire pátápátá níbikíbi tí a bá wà pé ẹ jẹ́ ká jí lójú òun wa, ẹ jẹ́ ká wake up, ẹ jẹ́ ká wake up. Ẹ má jẹ́ káwọn olóṣèlú, ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ mọ́. Irọ́ wọn ti pọ̀ jù, ẹ̀tàn wọn ti pọ̀ jù, ẹ̀tàn wọn ó ti pọ̀ jù. Ẹ jẹ́ ká wake up, ẹ jẹ́ ká wake up. Gbogbo wọn mọ owó òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀, ọlá ìjẹkújẹ tí wọ́n ń jẹ ni wọ́n fẹ́ fi sòótọ́ ọ̀rọ̀. Gbogbo wọn rí òótọ́ ọ̀rọ̀ lẹ̀, wọ́n mọ̀ pé nǹkan tá a gbé dání nǹkan tó dáa ni. Ìjàgbá táwọn ń jà fún ìjàgbá tòótọ́ ni. Torí tí a bá jà ìjàgbára iṣẹ́ tá a lọ bẹ́ẹ̀ tara wa kò ní Location 9. Àwọn generation láti ń bọ̀ lẹ́yìn. Nǹkan tó tàwa bàbá tàwa rí àti tàwa rí àbẹ̀kójú tí wọ́n rí. Òun ló fà á tí gbogbo àfi dìde gbéṣẹ́. Ó tó gẹ́. Ẹ jẹ́ ká jí lójú ohun wa, ẹ jẹ́ ká jà fúnlẹ̀ bàbá wa gangan, ká dá dúró ẹbí orílẹ̀-èdè. Òun ló lè solve problem. Yorùbá nation gangan òun nìkan là bá yọ o sí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire o. Ẹ má jẹ́ ká tanra wa o. Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa ní Location 9. Ní Location 9. Ẹ má jẹ́ káwọn àwọn nìkan wá tàn wá jẹ, ẹ má jẹ́ káwọn olóṣèlú kan wá tàn wá jẹ. Kí wọ́n àtòrí 50 naira àbí 500 naira 1000 naira kí wọ́n tún tà wá padà tún kọ ẹrú mi. Ẹ má jẹ́ kí yín ó tún wáyé mọ́, òun láwo tá à ń pa fún yín. Mo kí wa nínú ìkànnì aṣojú ẹgbẹ́ àpapọ̀ Yorùbá. Mo kí wa kó jùmọ̀ láti ibà yìí. Mo dẹ̀ kí wa kó rí dásìkò tí gbọ́ bá wà o. Agbára Ọlọ́run jò ní tiwa o, ọ̀tá ò ní yọ̀ wá o. Agbára ṣe Èdùmàrè. Ẹ káàbọ̀ sórí ètò. Èmi ọmọ yín náà ni mo ti bẹ̀rẹ̀ tó padà yìí ìfẹ́ ló 20 minutes náà lọ. Fíì ẹni mo fẹ́ wá play fún wa. Tá a bá dẹ̀ ti rí ẹni mo fẹ́ wá play fún ìsítí. Àkọlé ọ̀rọ̀ mi nìyí. Òun ni mo fẹ́ lọ́dún pé ní
ẹni tó ń gé ò dákẹ́ ṣe ti gbọ́ ẹ ṣe gan ni olóhùn gbàgbọ́ yà ẹ ṣe gan ni mo appreciate ẹni God tó ń bless gé ò you ẹ̀yin dákẹ́ fáǹsì mi olóhùn gbàgbọ́ yà. ọlọ́run bá a dó tẹ̀yìn náà ṣe rí ẹ káàbọ̀ èmi káàbọ̀ personally ẹ bá mi pín ẹ bá mi pín ẹ bá mi pín ó máa ń ẹ jẹ́ bá mi nǹkan tó pín. jẹ́ ẹ̀dùn ọkàn fún mi gidi gan tí n bá rí i wípé èèyàn tó wà lóko ẹrú bóyá ká tẹ̀rọ pé ìgbà kan ti wà rí tá a ti mọ̀ pé sí lóko ẹrú tí wọ́n á ń dò pé bóyá pé ọmọ ni wà kí n ṣẹrú but nígbà tó yá a rí pé oko ẹrú la bára wa yìí bàtà wa ti padà wọ́n tójú wa pàtó wa là tójú wa ti là pété yes oko ẹrú la wà tí àwa ń wọ́n náà bá ṣe máa fò nínú oko ẹrú yẹn oríṣiríṣi distraction oríṣiríṣi wàhálà ló ń ṣẹlẹ̀ tó jẹ́ yí pé àwọn tó fẹ́ la ẹgbẹ́ tara wọn kó lóko ẹrú wọ́n tó ń sọ̀rọ̀ àwọn di ọ̀tá wọ́n ń bára wọn jà lọ́tọ̀ wọ́n ń bára wọn jà lọ́sì ìjà ojoojúmọ́ irú nǹkan báyẹn ó jẹ́ nǹkan tó yẹ kó máa bà nínú jẹ́ púpọ̀. now ṣe rí àwọn tá à ń dì pẹ̀lú ìjọba location 419 àtàwọn olóṣèlú àwọn trap oríṣiríṣi náà jẹ́ kalẹ̀ fún wa láti má jẹ́ ká bọ́ lóko ẹrú kò mà kí ń ṣe kékeré àmọ́ tí àwọn tó jẹ trap yìí kalẹ̀ fún tá a bá tún wá rí tá à ń ṣe bẹ́ẹ̀ gbáà rí àwọn ìgbà tó wà ń wò pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ tá a tún bára wájà lójoojúmọ́ wọ́n kọ̀ wá bí kan wọ́n kàn máa fi wá ṣe ìyẹn ni o kí ni nǹkan tí mo sábà ti sọ ni pé ṣé wọn pé àwọn olóṣèlú yẹn ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin fáǹsì mi ẹ káàbọ̀ ẹ bá mi pín ẹ bá mi pín trap wọn tẹ̀lé kalẹ̀ fún wa àtọ̀dọ̀ àwọn landlord association àdúgbò ló ti bẹ̀rẹ̀. ẹ máa bá wa ká lọ. fẹ́ fi tọ̀dọ̀ tèmi ṣe àpèjúwe nígbà tí ìbò ń bọ̀ tó súnmọ́ fẹ́fẹ́ mo rí i pé landlord mi ń persuade mi ó mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pé Yorùbá nation gbé dání ó mọ̀ ó ń persuade mi pé ìbò tí ń bọ̀ yìí o ta ni mo rò pé yóò wọlé nǹkan gà èmi sọ fún pẹ̀tọ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí tó bá ṣẹlẹ̀ ṣọ yẹn o ẹni báyìí ló láyìí kó wọlé àmọ́ tẹ́lẹ̀ náà bá wọlé kò sí good result tó fẹ́ mú wá because 1999 constitution ibẹ̀ ni ìṣòro Nàìjíríà wà. ibẹ̀ ni ibẹ̀ ni ìṣòro Nàìjíríà wà. Nàìjíríà ni àwọn leaders tí wọ́n bá ti parẹ́ ní constitution yẹn tí wọ́n bá ti parẹ́ sẹ́ constitution ló máa fọ́ àwọn leaders láti ṣe nǹkan tó tọ́. wọ́n gbọ́dọ̀ káńsù nẹ́nẹ́ constitution yẹn tí wọ́n á tún mí kọ́ ìgbà láti onígbàwọ̀ sí níwá Nàìjíríà àmọ́ tí wọ́n bá sí yẹn àlẹ́ nígbàwọ̀ sí wá Nàìjíríà láéláé. máa ń ṣàpàṣẹ ìdìbò títí wọ́n ṣàwọn pé Yorùbá dẹ̀sán lè gbé dání wọn padà kí ẹ̀mọ́ gbàtàrí kí ni fáwọn ìfẹ́ no going back. ìyẹn ló ti jẹ́ kí wọ́n realize wípé àwọn olóṣèlú yẹn láti inú landlord association àwọn onílé kọ̀ọ̀kan tó jẹ́ landlord àwọn náà máa tó wá lọ bá àwọn tó yálégbé lọ́dọ̀ wọn wọ́n tún máa bá wọn sọ̀rọ̀ bó ṣe wá ń torí ẹ títí gbogbo landlord association àdúgbò kọ̀ọ̀kan á máa ṣe tiwọn tó máa fi dé ward láti ward lé local government láti local government tí tó fi dé central district láti central district tó fi dé state láti state tó fi dé regional level títí tó fi wá dé federal level. ṣé ń gbọ́ o. ó sì ń to trap kalẹ̀ fún wa nìyẹn. ẹ máa gbọ́. so àwọn tí àwọn ọlọ́pàá fẹ́ labẹ́ tara wa ṣe rí i pé kò tí ì sọ. ṣé ń gbọ́ àwọn ọmọ Yorùbá nation pátápátá ẹ jẹ́ ká ètè wake up àwọn pípù iṣẹ́ wọn ò fẹ́ ká labẹ́ tara wa kó ní location 9 àwa ni ẹ má jẹ́ ká gbà fún wọn ẹ má jẹ́ ká gbà fún wọn àwa genesis kò tá a wà nísìn ẹ má jẹ́ ká gbà fún wọn sẹ́ẹ̀ nǹkan tá a gbé dání iṣẹ́ àjàyè ládàá àgbàlagbà lọ́wọ́ Ọlọ́run fún wa ṣe. ìsọ̀bùn tàbí dasí báyẹn tá a bá yẹ tèfi tá a bá fọgbọ́n sí because àwọn kìnìún yẹn ti hẹ́ńtà wà wọ́n ti set trap kalẹ̀ fún adébíyí pé oko ẹrú yẹn o tá a bá sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ bá kú sí. wọn bá àwọn tábà tó wà tó pa jí tẹ́ pé wàá fẹ́ la ibi tààrà wa o àtúnbára wa jà. nísìnyí tẹ́ bá wo most of àwọn NGOs àwọn non-government organizations tó máa ń sọ pé àwọn ń jà fún ètò ọmọnìyàn most of them wọn náà ti ń bọ́ lóṣèlú jẹ reason ni pé wọ́n rí i pé àwọn aráàlú táwọn fẹ́ gbà kalẹ̀ kú lọ́wọ́ ìyá gan-an àwọn fúnra wọn ló sọ pé ìyá ló wù àwọn jẹ bẹ́ẹ̀ ló fi jẹ́ títí àwọn olóṣèlú yẹn wọ́n tún ṣiṣẹ́ wọnú churches wa wọ́n ṣiṣẹ́ wọnú àwọn mosques wa wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ àwọn pastor wa wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ àwọn ìmáàmù wa pé kásá tó má fi bọ́ lóko ẹrú ẹni tó ń pè wá ò dákẹ́ àwọn sọ pé à ń gbàgbọ́ ya ìgbà kan ló dùn wá tọ́jọ pé wọ́n ń rẹwà jẹ ní ìsinmi báyìí wọ́n ti tó wọ́n ń rẹwà tà báyìí
gbogbo ọ̀nà tí mẹ̀kúnnù fi lè fi bọ́ lóko ọdún pátápátá wọn làwọn kìíní ń búlọ́ọ̀kù lójoojúmọ́. ǹjẹ́ ká pàpérò káwọ́ kókè o kí la máa ṣe tá a máa fi ọ̀nà bọ̀ ìjà la tún bára wa jà ṣé jà lọ̀rọ̀ wa kàn ẹ wo bí ọ̀rọ̀ ti wọ́ wá. kò bá dáa ká pàdé tó nírònú o kò bá dáa ká pe àjọ tó nírònú. ẹni tó dẹ̀ ń parọ́ mọ̀ pé ń parọ́ ẹni tó ń ṣèkà mọ̀ pé ń ṣèkà o ẹni tí ó sọ fún un wá o. pàápàá jùlọ lọ́rọ̀ ìgbàgbà tá a gbé dání yìí èmi ní sọ pé kóníkálùkù kọ̀ǹtínú pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ àmọ́ bá ṣe ń ṣe lọ yìí tá a bá ti lè ronú pìwàdà o kò parun ni o torí gbogbo àwọn ìjọba yìí pátápátá ẹni tí òun bá fẹ́ kó lówó ní Nàìjíríà yìí kò lè lówó o fẹ́ báwo lówó ṣe máa dánwò ẹ̀ tó ẹ̀ gbé kọ̀ǹtrátọ̀ ni ẹ́ tó ẹ̀ gbé kọ̀ǹtrátọ̀ ni ẹ́ síbẹ̀ tó bá gbaṣẹ́ lọ́wọ́ ìjọba ìwọ náà yẹn àwọn kan tó jẹ lára owó tí tó gbà lọ́wọ́ ìjọba yẹn tó yẹ pé businessman ní àbí iṣẹ́ kàtà ló ń ṣe tó fi rán owó wà ní láti gba proof government. ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi proof government yẹn òun náà wà lójẹ́ kó establish tó wà fẹ́ ṣe fún tí ìsìn nǹkan tó fẹ́ ṣe láyé yìí tí ìjọba wà fẹ́ kó lówó ò ní lówó tó wà fẹ́ dé pẹ̀lú èèyàn òun fẹ́ ṣe máa dé pẹ̀lú èèyàn. ọ̀rọ̀ wa ọlọ́wà sanu fún wa o mọ̀ pé ọ̀rọ̀ yẹn mo fẹ́ lámọ́lẹ̀ bó ṣe yẹ kó lọ bọ̀tì ọjọ́ ọ̀rọ̀ tí tó. The same group of people tó máa complain pé ìjọba ò dá àwọn náà ṣiṣẹ́ fáwọn ìjọba yẹn láti abẹ́lẹ̀ láti bí ọ̀dọ̀ àwọn landlord association láti bẹ̀rẹ̀ sí iṣẹ́ fún wọn títí tó fi dé federal level tí federal bá wá ṣe tán federal deal pẹ̀lú wọn ní federal level state yóò deal pẹ̀lú wọn ní state level local government náà deal pẹ̀lú wọn ní local government level wàhálà yìí wà dé bá gbogbo àwọn tó wà ń sàlẹ̀ báyìí náà máa bẹ̀rẹ̀ tí wọ́n máa bẹ̀rẹ̀ sí sunkún sábọ́ ìyá tó ti dìbò tán torí pé wọ́n fún 2000 àbí torí pé ó sàti iṣẹ́ ìgéṣì nǹkan ọjọ́ iwájú ọmọ rẹ̀ tí wọ́n yá wọn sunkún pé ọmọ òun ò ríṣẹ́. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ má gbowó lọ́wọ́ lẹ́sẹ̀ tó ẹ dìbò fún wọn tẹ́ ẹ bá fún lówó tẹ́ ẹ bá dìbò fún wọn ẹ tún ta ọjọ́ ọ̀la àwọn ọmọ yín fún wọn ni òun láyọ̀ tá à ń pa fún yín ẹgbọ́n kan tá à ń sọ ẹ wá jọ ìṣọ́gù yìí self determination kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o ẹ̀tọ́ wa ni ẹ mẹ́rin káwọn oṣèlú kan dẹ́rù bà yín. àwọn ìjọba yẹn tó máa wó sùsùsùsùn á máa tó wá mú díẹ̀ lára àwọn tí ò níṣẹ́ yẹn á máa wá empower àwọn photography ọyọ ìbọn nílé ìgbà àdáre ilé ìgbà ọjọ́ tí àwọn kan báyìí tó wá jí nínú àwọn tí wọ́n là ń dé báyìí pé wàhálà yìí tó gẹ́ àwọn tó ìkan náà lára àwọn tó ti wá múnú àwọn tí à ń jẹ yẹn tó ti empower àwọn yẹn tó ti ń fún ní owó díẹ̀ yẹn ní wọ́n ní yára lọ fèsì wọn. ẹ wo bondage tó wà ní country tó ń pè Nàìjíríà yẹn n tí ó break ẹ̀ kì í ṣe pé ẹ̀yẹ kan ń jà ẹ̀ ń búra yín lójoojúmọ́ kì í ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá gan jìyà sójà ń jìyà Nàìjíríà yẹn kò sẹ́ni tó ṣiṣẹ́ Nàìjíríà yẹn tí ó jìyà but tásìkò wọn ò bá téèyàn kí n pè tábàlẹ̀ pa ready for struggle tó ẹ jẹ́ ká declare pa ready kì í ṣe pé ká máa sọ̀tún ká máa sòsì àbí pé kẹ́rù máa bà wà àti sòótọ́ no tó ń ṣẹlẹ̀ yìí lágbára gidi gan kọjá àkẹ́tà ń rò a kan sọ pé Fúlàní ń gbalẹ̀ wa Ìgbò fẹ́ gbalẹ̀ wa orí burúkú tó ń dé báwọn èèyàn lójoojúmọ́ ju nǹkan tí à ń fọkàn rò lọ ẹ rí i pé àti pẹ́ẹ̀gì ẹ̀ débi pé ń sinmi pé ẹni tí ò bá ti travel out kò lè lówó tó bá dẹ̀ lówó ní Nàìjíríà yìí tó bá ní travel out á jẹ́ pé òun jẹun pẹ̀lú àwọn ìjọba nìyẹn gbogbo resources tó yẹ kó wúlò fún ilẹ̀ Yorùbá pátá gbogbo àwọn èèyàn tó lọ́pọlọ àwọn èèyàn tó rí wọn pé gbogbo pátápátá láti travel abroad tán ẹ bá wọn Canada ẹ bá. ẹ̀yin fáǹsì mi tẹ́ ń wò mí lọ́lọ́bẹ̀ ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín kókó fa ẹ̀rẹ́ dàkùn mọ́ ẹ bá mi pín tí méjì tí mò ń pàṣẹ kó lè bá a lọ dáadáa ṣe ti gbọ́ ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin tẹ́ ń orúkọ ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi pín ẹ ṣe gan ni. lamẹ́ríkà ẹ bá wọn ní London ẹ bá wọn ní Germany wọn travel káàkiri gbogbo àgbáyé pátá wọn sọ pé èkó ti sọmọ Yorùbá
tẹ́ bá débi báyìí mọ Yorùbá lẹ́bàá tẹ́ bá dé tọ̀rẹ́ mọ Yorùbá lẹ́bàá ṣé aburú tí Fúlàní ti fi ṣe wá gan sí kò ju ilẹ̀ wa tá a lọ pé fẹ́ gbà gan lọ wọ́n ń ṣe kí nìyẹn náà nìkan máa ń ṣe pé bàtà bá fọ̀ ṣètò ẹ̀fọ́ tiwa tá à ń travel lójoojúmọ́ àwọn lè máa dín pẹ̀lú ọ̀bá òye tí wàá kún un lé àdẹ̀rí ọ̀rọ̀ yìí ro gbogbo àwọn lọ́balọ́ba wa náà bámúbámú ni mo yó ni èyí tó rí tìlẹ̀kùnú ronú o tó rí ro pọ̀ ẹ jẹ́ ká pàdé tó nírònú o because èmi náà pé bondage yìí ó ti break wọ́n kàn ń tẹ́ láti amend ẹ̀ ní pẹ́sẹ̀ àníkéde ò ní break kò ní break. ó di break láti 2014 ní Nàìjíríà ti expire ẹ mẹ́rin káwọn èèyàn tàn wá jẹ mọ́ a ti gbọ́n ojú wa ti là bondage Nàìjíríà láti 2014 ó di break torí net for the amalgamation tí wọ́n fi so ogun àpapọ̀ ó di expire ní 2014 gbogbo ara ti mọ̀ yẹn náà ojú wa ti là sí gbogbo yẹn ẹni tí ẹ bá ti mọ̀ pé nǹkan tá à ń sọ òótọ́ ọ̀rọ̀ ni ẹ lọ wo 100 naira ó wà ń bẹ̀ ó wà 100 naira ẹ lọ wo nú ẹ̀ ẹ gbé nǹkan tá à ń sọ òótọ́ ọ̀rọ̀ ni. àwọn tó lè sọ pé bóyá rálẹ̀ ta ṣe nígbà yẹn pé bóyá àná tó pé rálẹ̀ yẹn continue ní nígbà yẹn fún bí just 2 months sí nǹkan tá à ń sọ yìí kọ́ làwọn máa sọ ọ mọ̀ pé àti délẹ̀ lórí. lágbára lọ́wọ́ Ọlọ́run ibi tí vn ti parí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ètò mi tòní nǹkan tá à ń sọ fún yín nìyẹn látìgbà tí Onitiri Opuro tí wọ́n ti wá dọ́pọ̀ àwọn declare ilẹ̀ Yorùbá àdìgbà ní rally yẹn ti stop láti ṣe rally mọ́ n láti mọ̀ pé irọ́ ni Onitiri gbé wá fún wa nìyẹn kò sí òótọ́ ọ̀nù kan tó wí wá fún wa gbogbo ẹni tẹ́ ń tẹ̀lé ẹyẹ tẹ̀lé mọ́ Opuro ni tó wá jẹ́ pé gbogbo akitiyan tí bàbá Akintoye ṣe àti akitiyan tí Ìgbòho ṣe òun náà bá fi ọwọ́ sọwọ́ pẹ̀lú wọn ni là ń ṣe rally wa lọ peaceful rally là ń ṣe ó dá mi lójú á ti mọ bó ṣe tàwa lónìí á ti mọ àmọ́ láìpẹ́ àwọn olóṣèlú ọ̀ràn wà àárín wa kókó wá dà àárín wa rú ká mọ̀ gbé èdè ara wa mọ́ òun ni iṣẹ́ tó wá jẹ́ òun ló fà á tó fi sọ pé ẹ̀mí mímọ́ sọ pé kí òun declare ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ wa ní kò sí nǹkan tó lè bá a dùn ẹ̀yin ọmọ káàró jíire ẹ má bẹ̀rù òun ti declare nìyẹn Ọlọ́run ti bá a declare Yorùbá ẹ̀yin náà wò ó ilẹ̀ Yorùbá tó declare tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ láti wá di sí i àti kò ń bẹ̀ no be juju be that no be juju be that ọdọ́gbò declare ilẹ̀ Yorùbá ní November ilẹ̀ Nàìjíríà ti wà ní sí o ìgbà tó yí pé ilẹ̀ declare tó ṣe rí nǹkan gidi kan mú bọ̀ ń bẹ̀ ọwọ́ tó wá sọ pé ọ̀fẹ́ reclaim ṣe ń dé ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé Òmìnira 2022 òfegè lẹ́gbẹ́ dání òfegè kò sóòtọ́ kankan bẹ́ẹ̀ bàbá Akintoye àwọn lídà Yorùbá àwọn gẹ́gẹ́ ni wọ́n gbé self-determination dání gbogbo ayé ló mọ̀ yẹn ìgbà tó yí pé declaration tó ṣe kò mú nǹkan gidi wá odò wa sọ pé ọ̀fẹ́ reclaim ìkéèmù tó tún pariwo ọ̀páwò ìkéèmù títí oyè pé àwọn ọmọ Yorùbá tòótọ́ àwọn Yorùbá yẹn tá a dúró tán oyè pé àtẹ̀lé ẹ àbá gbogbo ariwo tó ń pa torí ẹdí ó wá láti wá sọ bàbá Ìgbòho lẹ́nu ni ló fà Ìgbòho náà fi dákẹ́ Ìgbòho wa fi dákẹ́ àfi ń wòye náà pé ẹ kọ́ntínú ìrìnàjò yín àwọn òbí tẹ́lẹ̀ bá dé láti ìlú fẹ́ẹ́ tẹ́tí wá ti kílẹ̀ nísìnyí kí wá ní achievement yín ẹ̀yin Òmìnira ni mò ń bá wí ẹ̀yin Òmìnira ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ kí ni achievement yín láti gbàdá ẹ di declare pé ẹ di declare yẹn Yorùbá sí ilẹ̀ Yorùbá ti wá dá dúró ẹ declare bàtà nǹkan gidi ń bọ̀ ń bẹ̀ ẹ pariwo reclamation ìbàdàn yìí pé ẹ tún pariwo pàmẹ́sì títí ẹ rí nǹkan gidi ń bọ̀ ń bẹ̀ ẹ lọ sọ pé ẹ fẹ́ occupy kí lè occupy ibi tẹ́ nǹkan tẹ́ di declare
kí wàá ní túmọ̀ occupy tẹ̀ tún pariwo occupy tẹ̀ pariwo títí tí àwọn ọmọ ìyá wa jáde tẹ̀ ẹbẹ̀ àwọn ọmọ ìyá wa ń sẹ́ pé kí wọ́n lọ occupy láì gbé nǹkan fún wọn ṣé ẹnu lásán fún occupy ni àbí wọ́n wá kó wọn lágbàdo kó wọn ní ìsìn ó wà bí tó ń wá o ẹ̀yìn kankan ṣe sí o ẹ̀yìn kankan ṣe sí o occupy lẹ́pa títí bàdàn yá occupy lọ ní ìsìn ẹ̀ wá ń pariwo ìtẹ̀rìmù ní ìsìn ìtẹ̀rìmù níbo lẹ́gbẹ̀ẹ́ sí ìtẹ̀rìmù yín o ṣé ibi ilẹ̀ Yorùbá tó lè pé abẹ́ Nàìjíríà sì wà ṣé ìbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìtẹ̀rìmù ni àbí lẹ́gbẹ̀ẹ́ ṣe àní ẹyẹ tàwọn ọmọ Yorùbá mọ́ ẹyẹ tàn wá mọ́ ẹyẹ òmìnira ẹyẹ purọ́ fún wa mọ́ òmìnira Onítìrí òpùrọ́ ẹyẹ parọ́ fún wa mọ́ ariwo tẹ́ ń pa pé tẹ́bẹ̀ tí ìyá yín gbé dání kò tọ̀rọ̀ ni òfegè ni kò sí nǹkan gidi kan bẹ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn là ń bá sọ̀rọ̀ ẹ pàlà lẹ́yìn wọn ò gbé nǹkan gidi jáde kò sí nǹkan gidi kan lọ́wọ́ wọn bàbá wa Akintoye àwọn gangan ni wọ́n gbé nǹkan tó dáa àwọn gan fẹ́ gbé adélẹ̀ lè rí ẹ̀ ń pariwo ìtẹ̀rìmù ní ìsìn ìbọ̀lẹ́ fẹ́ ìtẹ̀rìmù ti yín o gbogbo àwọn èèyàn ò rí ọ̀rọ̀ sọ sí wọn o ó dàbí Awíkoko wọn ò rọ́rọ̀ sọ sí yẹn o wọn ò rọ́rọ̀ sọ sí ọ̀rọ̀ ìtẹ̀rìmù tí ìyá ọmọ tó pọlá fẹ́ gbé kalẹ̀ wọn ò rọ́rọ̀ sọ sí o àmọ́ owó reserve of Yorùbá nation nìkan wọ́n sọ̀rọ̀ lórí ṣé gba àbòsí nìyẹn náà ṣé inú ọ̀rọ̀ tí bàbá wa Akintoye sọ ṣé wọ́n tọ́pọ̀ àwọn tí open bank nílẹ̀ Bẹ̀nẹ̀ ni àbí kí ní ṣe àwọn ọmọ káà òjìrè gangan kí ní ṣe àwa kan nínú ilẹ̀ Yorùbá wa ọmọ Yorùbá kan kí ní ṣe wá ná tó ọmọ àlejò abẹ́ yà ni kí ló dé kí ló ṣẹlẹ̀ interim government ẹ̀ ń pariwo láìwá dẹ́dẹ́ ti declare ilẹ̀ Yorùbá yẹn ti àárí achievement yín 5 million fẹ́yìn tẹ̀ta sign àmọ́ ibi tó wà àmọ́ ibi tó wọlé sí bàbá wa jáde wọ́n wá sọ̀rọ̀ wọ́n keep sheep wọ́n bá ogun àwọn ọmọ Yorùbá tòótọ́ wọ́n bá wa sọ̀rọ̀ bí ká fọkàn balẹ̀ iṣẹ́ ń lọ lábẹ́nú àwọn ṣiṣẹ́ takuntakun lágbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá nation yóò wá sí ìmúṣẹ wọ́n wá sọ̀rọ̀ gbogbo ọ̀tún wọ́n sọ lálẹ́ lẹ̀ rí nǹkan gidi gbámú bẹ́ẹ̀ ọ̀rọ̀ reserve bank yẹn wá rí dìmú ojú gbà mí ti fún yín ẹ̀yin òmìnira 2022 Onítìrí òpùrọ́ ojú gbà mí ti fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn náà sọ́dọ̀ kó rí bẹ́ẹ̀ agilintí ẹ̀yẹ gbé fake nù káàkiri mọ́ ẹ̀yẹ parọ́ mọ́ Akintoye mọ́ ẹ̀yẹ parọ́ mọ́ Ìgbòho mọ́ nǹkan tẹ́ ẹ gbé dání ni kẹ́ ẹ fókọ̀sì lórí ẹ fún wọn lóhùn sílẹ̀ torí ìyá yín tẹ́ ń pariwo mú àyín tẹ́ ń pariwo kò sẹ́ni tó mọ̀ nílẹ̀ Yorùbá kò sẹ́ni tó recognize nílẹ̀ Yorùbá tí àbábá ọ̀bá ẹ̀ ń dọ̀ọ̀sì ẹ̀ tí wọ́n bá fàmára àti Ìgbòho ṣá àwọn ọmọ Yorùbá kò sẹ́ni kan tó tẹ̀lé lẹ́yìn kò sẹ́ni kankan tí ó tẹ̀lé lẹ́yìn bàbá àti Ìgbòho àwọn náà ẹ̀dọ̀ọ̀sì ẹ̀ lọ́fà ogun ọmọ Yorùbá fi sign petition yẹn tẹ́ bá ti gbàgbé àwa ò gbàgbé torí ìyá wa mọ́tòpọ̀ Onítìrí wọn ò bá wa bẹ̀rẹ̀ sọ́ọ̀gù láti lẹ̀ ó níbi tó ti wá join làá fi sọ fún yín pé irọ́ lẹ̀ ń pa gbé nǹkan gidi dání kàn ń wí àtàmọ́tàmọ́ ni sọ ẹ kó rí bẹ́ẹ̀ agilintí ṣe bẹ́ẹ̀ ẹ má gbé fake news káàkiri mọ́ òmìnira 2022 kò sí nǹkan níbẹ̀ kò sí nǹkan kankan níbẹ̀ tí wọ́n fẹ́ gba ìlú gbígbà kèémọ̀ yábẹ̀ tí wọ́n mọ̀ yábẹ̀ lẹ́pẹ́ ni àbí òpònú lẹ́yìn ẹ̀yìn òmìnira ni àbí ẹ̀gọ́ ni tí ìlú wa fẹ́ dá dúró ṣé bó ti máa ń ṣe nìyẹn kéèyà bàbá Akintoye ti fi alọ́kànbalẹ̀ pé ọ̀nà tí àwọn United Nations tí wọ́n lálẹ̀ fáwọn
òun làwọn ń tọ̀ pé ká fọkàn balẹ̀ àgbàlẹ̀ wa láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run. Gbogbo ariwo tí wọ́n ń pa àwọn òmìnira 2022 gbogbo tí wọ́n ń pa mọ́ bàbá Akintoye tí wọ́n ń sọ gbogbo ẹ̀ ẹ má gbọ́ òfegè ni ẹ má gbọ́ nǹkan tí wọ́n ń sọ lórí bàbá wa Ìgbòho Òòṣà ẹ má gbọ́ nǹkan tí wọ́n ń sọ lórí bàbá Akintoye. Àwa di challenge yín láti ìgbà tẹ́ ti declare pé ilẹ̀ Yorùbá ti dá dúró kí ni achievement yín sẹ́ àwa á máa challenge yín ni. Tẹ́ bá lọ́pẹ́ ní gbọ́ àwa gan ò ní gbà tó kí ló dé bàbá ní àwọn bàbá ṣe fún yín gan kí nìkan tí bàbá ṣe fún yín bàbá tó pé òun ló gbà ń tọwọ́ tẹsẹ̀ bóyá nǹkan tí wọ́n lọ gbé dání bóyá nǹkan gidi ni wọ́n gbà ń tọwọ́ tẹsẹ̀ sàn nísìnyí ẹ á fẹ́ yọ wọn kó láyé àwọn ò lè gbà fún yín torí ojú bàbá tó ojú wọn ti rí tó lórí ṣọ́ọ̀gù yìí ojú bàbá wa Sunday Igboho ojú wọn ti rí tó lórí ṣọ́ọ̀gù yìí kì wá ṣe ẹ̀yin òmìnira Onitiri òpùrọ́ lẹ́wàá sọ pé ẹ̀yin ni ẹ fẹ́ lead wa á lè tẹ̀lé yín ẹ̀yin ṣe leader gidi torí tẹ́ bá ṣe leader gidi ni nígbà tí bàbá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ kí ló fà á tẹ́ fi wá jáde tẹ́ wá ń sọ̀rọ̀ àǹfààṣà sí bàbá oníbàbá wọ́n ti sọ náà nípa ẹni tí ò ní ẹni lé kò lè mọ iye ẹni tó dáa pé owó náà bá ní bàbá yẹn lé ni ó lè máa sọ̀rọ̀ sí bàbá yẹn ṣàkàṣàkà bẹ́ẹ̀ ṣé leader nìyẹn ẹni tá tẹ̀lé nìyẹn ṣé leader gidi máa ń wùwà tí òye Onitiri wù yẹn leader gidi èwùwà báwọn leader gidi kéwù ìwà tí ìyá Onitiri ń wù kí ló dé ọlọ́pàá contest governorship Lagos State ọmọ epo nǹkan ti mú kọ̀mọ̀tẹ́ kọ́mọ̀ tẹ̀lé ẹnìkan ọmọ tẹ̀lé ọ òfegè lọ́wọ́ mú bọ̀ ń bẹ́ẹ̀ ṣé ìwà tó mú òfegè bọ̀ nínú gómìnà election ní Lagos State ṣé ìwà wa ni wàá kó wa délé lérí Yorùbá nation kí ló dé tẹ́ ẹ̀ bá gbọ́n tẹ́ ẹ̀ bá gọ̀ àwa ojú wa ti là àwọn ọ̀gọ̀ àwọn olè tẹ̀lé wẹ̀ níbẹ̀ ẹni tí wọn ẹ̀rọ gánà ní Lagos State tí wọn dámọ̀ Lagos State tí wọn tẹ̀lé ní Lagos State sóhun náà àjọ pé káwọn ọmọ Yorùbá 60 million people káwá tẹ̀lé lẹ́yìn òun náà àgbé wa délé lérí pẹ̀lú ìwà tí ń wù yìí pẹ̀lú attitude tí ń wù yìí irọ́ ni o àwa dáa dúró tán fún Yorùbá nation tá a tẹ̀lé bàbá Akintoye tá a tẹ̀lé Ìgbòho Òòṣà tá a fi tọkàntọkàn tẹ̀lé wọn àwọn ò lè gbọ́ nǹkan tẹ́yìn sọ a lè tẹ̀lé yín láéláé tó gbogbo kákọ̀ yín pátá kò sí èèyàn gidi nínú yín kò sí ẹni tí wọ́n mọ̀ nínú yín tó ẹ kó rí bẹ́ẹ̀ ọwà ń lo èbò agility ọwà ń lo èbò ọ̀sọ̀rọ̀ ránṣẹ́ tá mọ̀ ọ́ tọ́lótọ́ ọ̀rọ̀ tó bá ń sọ àwọn ọmọ Yorùbá bá gbọ́ lóòótọ́ ọ̀yá pàṣẹ pé káwọn àwọn èèyàn jáde bóyá wọ́n jáde bóyá wọ́n dọ̀ lóhùn láyé òun tó láyé kò jẹ́ tí ọmọ tí Ìgbòho bá sọ lónìí pé ẹ̀yọ́ ọmọ Yorùbá ọ̀yá àsìkò yìí tó wà lẹ́tàlẹ́ ó dá mi lójú tọkàntọkàn àwọn èèyàn jáde Ìgbòho Òòṣà ọlọ́ba lọ́rẹ̀ mi ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin gan ẹ̀wà ń forí wórí láyé Ìgbòho ṣe figagbága láéláé Ìgbòho ìyáláyà ọkọ olóṣèlú ni ọkọ federal government ó ní Ìgbòho Òòṣà ẹ̀ẹ́dọ́gbọ̀n gbòkò ẹ̀ báyìí wọ́n ń sá káàkiri ni àbí ẹ̀gbọ́n mi Saliu sọ ni Saliu gangan ṣé ẹ̀gbọ́n mi tó sọ nípa Ìgbòho ni pé tóun bá ti gbóhùn Ìgbòho báyìí ẹ̀ wá sí bá òun lẹ́yìn kan wá fi Ìgbòho ẹ̀ wá fi ń ta yín támọ̀ yìí lọ́yọ̀ ibo yẹn ti wá gan tẹ́lẹ̀kú lọ́hùn ibo yẹn ti wá gan tẹ́lẹ̀kú lọ́hùn gbogbo kákọ̀ọ́sí pátá àrí yín ẹ̀ tó kankan níwájú Ìgbòho ẹgbẹ́ ẹbí ń tí ẹ̀yin wá bẹ́ẹ̀ fi tó Ìgbòho ta yín ẹ̀ wá ń sọ pé mú àti yín òun ni lídà ilẹ̀ Yorùbá níbo síbo tá a mọ̀ nínú àyín ibo láti mọ̀ tá a mọ̀ nílẹ̀ Yorùbá gan ibo ló kọ̀ ẹ̀ dé tí ìbá ṣe okọ̀ abẹ́lá tó lọ́mọ okọ̀ ẹ̀ ni ṣé àwọn bàbá wọn accept ẹ̀ ni wọn ò lè accept ẹ̀ láéláé ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ mo kí Azeez mọ́tàmí ẹ ṣé gan ni ẹ káàbọ̀ sórí ètò Àríyọ̀ Ọlámídé mo kí ẹ ṣé gan ni ẹ káàbọ̀ ẹ bá mi pín
kí ìbá ṣe ókọ Abíọ́lá tó lọ́mọ ókọ ẹ̀ ni ṣé àwọn bàbá wọ́n sọ̀pọ̀tì ẹ̀ ní pé kọ́ ajọ́ ìṣọ́gùn wa ni láyé wọn sọ̀pọ̀tì láyé ọwọ́ wọlé tán ní ìsìn àwọn tó gbọ́ wọlé àwọn tó accept ẹ àwọn náà wàá mọ̀ ṣe mọ́ lọ́jọ́ tòní lọ́jọ́ tiẹ̀ ibo ló ń ṣe wú ẹ̀ ibo ló ń ṣe wú ẹ̀ ọ̀wá fẹ́ káwọ́ tẹ̀lé wọ ààrẹ tẹ̀lé ọ ó dòdì ewu òrìṣà ààrẹ tẹ̀lé ọ bàbá Akíntóyè èjì wọn 88 years ni wọ́n tún sáyìn wọ́n ń sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ẹnu wọn ọ̀dàgànjìá látìgbà tí wọ́n ti sọ̀rọ̀ ọjọ́ Sunday báyìí àlìgbà ní jìgìrì ti bò yín jìgìrì ó bò yín pátápátá mọ̀kẹ́tà fẹ́ ṣe mọ́ wọ́n ti járọ yín ìwọ́n tẹ̀ ń pa fún wa fún àwọn ọmọ káàró òjìrì tí ń tẹ̀lé lẹ́yìn ìwọ́n tẹ̀ ń pa bàbá wọ́n ti wá já irọ́ yín pátápátá wọ́n fi yín rẹ́rọ̀ fọ̀ ara wa ń kan yín ẹ̀wọ̀n mọ̀kẹ́tà fẹ́ ṣe mọ́ mọ̀kẹ́tà fẹ́ ṣe mọ́ lọ sọ́ọ̀bù ṣe bẹ́ẹ̀ yé dìde Akíntóyè mọ́ yé dìde Ìgbòho Òòṣà mọ́ fèsì òmìnira tó tó tẹ̀gbé dání fèsì fi bàbá Akíntóyè fi Ìgbòho fi wọ́n lọ́rùn sílẹ̀ nǹkan tẹ̀gbé dání jẹ́ àní fèsì fèsì nǹkan tẹ̀gbé dání àwa dó tán èmi tí mò ń bá yín sọ̀rọ̀ báyìí orílẹ̀-èdè Benin mo wà orílẹ̀-èdè Benin lèmi wà kò sí nǹkan táwọn bá ń ṣe tíjọba Benin ọmọ sí ẹyẹ parọ́ mọ́ wọn mọ́ kò sí nǹkan tí wọ́n ń ṣe tíjọba Benin tí yóò mọ̀ sí tó dáwọ́ ìjọba Benin tó wà mọ̀ sí ni gbogbo láti wo interview tí bàbá lọ ṣe ní Gulf television ní orílẹ̀-èdè Benin gbogbo láti wo àbí gbogbo àwo ni tíjọba tó bá náwó sí ṣé wọ́n gba bàbá láyè láti lọ ṣe interview ní Gulf television ní orílẹ̀-èdè Benin ni tíjọba Benin ọba náwó ṣiṣẹ́ ṣé àwọn Gulf wọ́n gbàgbà láyè ìwádìí wá sọ̀rọ̀ lórí tẹlifíṣàn orílẹ̀-èdè Benin yìí ẹni tàbí mọ̀ pé gbogbo kẹ́tẹ́ bàbá ń ṣe lórílẹ̀-èdè Benin yìí gbogbo ẹni ìjọba náwó sí gbogbo ẹ̀yin òmìnira tẹ̀ ń parọ́ ẹ̀yẹ parọ́ mọ́ àjímẹ̀ntẹ́ yìí ṣe oníkẹ́wà pìsẹ́ǹtì fún àwọn ọmọ Yorùbá kárí gbèsè òótọ́ ni ọ̀rọ̀ tẹ́ ń sọ pìsẹ́ǹtì àjímẹ̀ntì kankan lágbàlagbà dẹ́dẹ́ di declare ilẹ̀ Yorùbá àárí achievement yín ilẹ̀ location náà láti wà lónìí inú ẹ̀ la wà títí wọ́n dìbò ilẹ̀ Yorùbá wọ́n dìbò ní Èkó wọ́n dìbò lọ́yọ̀ọ́ ilẹ̀ Yorùbá wọ́n wá ní dìbò ẹ̀sọ́gbẹ̀ declare ilẹ̀ Yorùbá ṣé declaration nìyẹn ṣé declaration là ń pé wúwo kan báwọn ẹ̀yin tẹ̀ wá ń tẹ̀lé wọn tẹ̀ ń tẹ̀lé òmìnira tẹ̀ ń tẹ̀lé wọn rí ojú inú yín ẹ̀ mọ̀ pé bí tẹ̀ ń lọ òfegè ni kẹ́ ẹ̀ padà sẹ́yìn ẹ̀ tó wá ń tẹ̀lé wọn ẹ̀yin náà ẹ̀ tó wá ń bí ọ̀bọ wọn ẹ̀ tó bí ọ̀bọ wọn jáwúrà ojúgbà mi ti fún yín o ojúgbà mi ti fún yín gbogbo fi àyìnbá àtàwọn ọ̀tọ̀ sọ́jọ́ bàbá Akíntóyè kò lè tún kankan lára wọn tó a mọ̀ pé ọ̀dàlẹ̀ ni ọ́ ọ̀rọ̀ tí bàbá sọ yíyọ Sunday yẹn gangan òun ló wọ̀ tí lẹ́bí ń mú àtàmọ́tàmà tó lérò pé bàbá lè ṣe wọ́n lè wá sọ gbólóhùn yẹn jáde wọ́n lè wá kí fíṣì yẹn jáde wọ́n lè wá tó àṣírí yín lérò láti wọ̀ tí bàbá sọ láwùjọ lẹ̀ rí òótọ́ ọ̀gbà mú bẹ́ẹ̀ ọ̀rọ̀ reserve of Yorùbá nation owó òun lẹ̀ wá fi ń sọ̀rọ̀ òun lẹ̀ fi ń blackmail àbẹ́ bàbá tó gbé jẹ́ pé wọ̀nyí náà ẹni bàbá ńlé gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo mọ́ bàbá ẹni bàbá ńlé wáyé tẹ̀yìn ẹ̀yìn lọ gbé bàbá yín kọ́ wá lì sọ́gù yìí wáyé tẹ̀yìn lọ gbé wọn ẹlẹ́yìn bàbá yín kọ́ wá lì sọ́gù yìí náà kí ló dé tí ẹni bàbá ńlé ni bàbá bàbá tó 88 years pẹ̀lú èjì wọn yẹn ó tún dúró tán ṣe pẹ́sẹ́ àwọn dúró tán láì jẹ́ kí ìrìn Yorùbá kó lóko ẹrú ẹ̀wà ń parọ́ mọ́ wọn gbolo olóṣèlú òṣèlú wọn iṣẹ́ fún ṣé ẹni bá iṣẹ́ fún òṣèlú ṣé àtìnímọ̀ ni tọ́wọ́tọ́wọ́ bá Akíntóyè òṣèlú wọn iṣẹ́ fún ni ṣé àtìnímọ̀ látijọ́ yìí ṣé àtìnímọ̀ ṣé àti òsì ní tú látijọ́ yìí torí bẹ́ẹ̀ ti ń parọ́ mọ́ wọn tó
lórí kí wọ́n tún tàn sí lórí kí wọ́n tún búyọ sí ojúgbà mi ti fún yín. Ẹ lọ sí mi Àgbàjá, ẹ lọ sí mi Àgbàjá, kí ló dé? Kí ni nǹkan tẹ́ bá gbà bẹ́ẹ̀ gan-an? Kí ni nǹkan tẹ́ bá gbà bẹ́ẹ̀ gan-an? Lídà gidi ni bàbá Akintoye, lídà gidi ni. Ẹ lè gbọ́ lẹ́nu bàbá Akintoye tí wọ́n bú ọmọ Yorùbá kan, ẹ lè gbọ́ láyé. Bàbá dáadáa ni wọ́n, ẹ lè gbọ́ láéláé. Àwọn náà ti sọ pé àwọn ò lè sọ̀rọ̀ àǹfààní sọ́mọ ọmọ Yorùbá kankan torí àwọn làwọn ń jà fún. Wọ́n ti àwọn ọmọ sọ̀rọ̀ sí wọn. Mo dúpẹ́ yín nìsín, wọ́n sọ pé ilẹ̀ Yorùbá lòun jà fún. Òun jà fún ilẹ̀ Yorùbá, ìwà ń sọ̀rọ̀ àbàṣà sí bàbá oníbàbà. Ṣé lídà nìyẹn? Ṣé lídà gidi nìyẹn? Ṣé ẹ̀yin kan ẹ̀ tó wá ń gbọ̀wọ́ ẹnu ẹ̀? Ẹ̀yin kan tó wá ń gbọ̀wọ́ ẹnu ẹ̀? Ẹ sọ́ọ́ ṣe bẹ́ẹ̀. Ẹ sọ́ọ́ ṣe bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi pé ètò yìí, ẹ dákun, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́lọ́ báyìí. Ẹ bá mi pé, ẹ bá mi pé, ẹ bá mi tẹ́lẹ̀, ẹ bá mi tẹ́ lọ́ọ̀. Ìyọmọ yín náà ni Adébọ̀wálé Victoria, ẹ ṣe gan, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Kò ní sọ, kò ní rẹ̀ wá o, àwa á mọ̀ bó ta láti wá mọ̀ sọ̀rọ̀. Ẹ lè gba ogun mọ́ alẹ́ nu láéláé. Tẹ́ bá lọ́pẹ́ ní gbọ́, àwa gan fúnra wa ní gbà tó yà ní wá gbà, àyín lajú wa sílẹ̀. Tẹ́ ẹ bá bàbá bàbá ló kọjẹ́ láéláé, àwọn ò ní gbà fún yín. Àwa o, àyín lajú tàwa lẹ̀. Tẹ́ ẹ bá bàbá ló kọjẹ́ tó yí kí bàbá ṣe fún yín, bàbá ò ṣe nǹkan fún yín. Wọ́n kówó jẹ ni, wọ́n gbowó ni. Ẹ mú evidence jáde. Ẹ mú evidence jáde. Ibi tí ẹ ti gbọ́ pé bàbá gbowó, wọ́n gba 30 million, wọ́n gba 7 million. Evidence yẹn làwa béèrè lọ́wọ́ yín nìsín, ẹ mú jáde. Tí ẹ bá mú jáde, adé pé ọmọ àlè yín. Alẹ́ Yorùbá di bí léèrè. Alẹ́ Yorùbá yóò bí gbogbo yín léèrè. Gbogbo ẹ̀dá ń pa wọn bàbá. Kí ló dé? Kí ló dé? Bàbá ò ní ìlànà, wọ́n àti àwọn àni bàbá la. Ìgbòho ní ìlà àwọn ọ̀dà láàmú, wọ́n àti àwọn dà wọ́n láàmú. Ẹ̀sọ́gbé ìlẹ̀fẹ̀ kó wa tó lè rí. Ṣé àwọn ẹ̀tọ́ fẹ́ kó lè rí mọ́ wù àtẹ̀ wù yẹn ni? Ṣé tó bá fẹ́ kó wa tó lè rí, ṣé mọ́ wù àtẹ̀ wù yẹn ni? Ẹ̀yin òmìnira Onitiri yóò purọ́. Kí ló dé? Ẹ sọ ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ìṣẹ́ tá lè tẹ̀lé o. Ẹ jáwọ́ lápọ̀ tí ó yọ. Ẹ lọ gbómi lákaná. Ẹ jáwọ́ lápọ̀ tí ó yọ. Ẹ jẹ́ ká jọ gbómi lákaná. Gbogbo nǹkan tẹ́ ń sọ òmìnira 2022 ni o, àgbà náà ni o, gbogbo ẹ̀ òfégè ni. Òfégè ni. Àwọn ọmọ sọ fún yín, òfégè ni. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ dìbà. Ẹ̀yin ọmọ Yorùbá nation pàtàkì, ẹ̀yin ọmọ Yorùbá nation, ẹ lọ fọkàn balẹ̀, iṣẹ́ ń lọ. Àwa náà ti sọ èyí lọ fẹ́ gba àbígbà gáràjì. Why tí àwa wà ọ̀rí? Why? Ẹ mọ̀ yẹn ká wà ọ̀rí. Nígbà tá a ti gbé ogun àwa sí pé Yorùbá nation la fẹ́, ẹ jẹ́ ká fira lọ́kàn balẹ̀. Bàbá náà ti sọ pé ààrẹ tó yí pé ọmọ ìyá wa ló jẹ president wa Nàìjíríà, káwá stop self determination kò lè possible. Àwọn kan ti sọ nǹkan tá a fẹ́ gbọ́ nìyẹn. Bàbá ti sọ fún wa ndé kò lè stop self determination àwọn ìdání láéláé, kò lè stop ẹ̀ láéláé. Àwọn kan ti sọ lídà gidi nìyẹn náà. Ẹni tó mọ̀nà òun nìyẹn. Ẹni tó mọ̀nà sí ni òun làwọn tẹ̀lé. Bàbá ló mọ̀nà, òun làwọn tẹ̀lé. Àdìgbòwò ṣá. Ẹ mọ̀ yẹn ká kánjú. Gbogbo àwọn Yorùbá nation pa, ẹ mọ̀ yẹn ká kánjú. Ìlú la fẹ́ gba àgbà gáràjì. Ìlú òun làwọn ń jà fún. Àwọn fẹ́ kí ìran tiwa kó kò lábẹ́ location 9 kọ́ńtà dádókè borílẹ̀-èdè. Àwọn ọrọ̀ ajé wa káwọn kan fúnra wa, káwọn ẹ̀jọ́ yẹn fúnra wa. Ariwo tá à ń pa nìyẹn. Kí àwọn olóṣèlú yìí kó yẹ tàn wá jẹ mọ́. Gbogbo owó tí wọ́n pa fún wa. Táwọn bá wọlé, àwọn fún wa níná. Táwọn bá wọlé, àwọn fún wa lómi. Táwọn bá wọlé, àwọn fún wa ní free education. Táwọn bá wọlé, àwọn fún wa ní free health care. Gbogbo ẹ̀ lórí irọ́ ni. Gbogbo láti mọ orí irọ́ gbogbo ẹ̀.
ó yí wọn gbogbo ẹ̀ wáyé tí gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire tí a wà ní jígìrì fún self determination wáyé tí a wà ní fọwọ́sowọ́pọ̀ fún self determination ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ fún self determination ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú self determination ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Akintoye kí a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Sunday Igboho Ṣà mọ́jàsọ̀ ládìsá ọmọ ládìkún ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn àwọn lídà gidi nìyẹn àwọn lídà tí èèyàn lè fọkàn tán tí èèyàn lè fọkàn balẹ̀ fún nìyẹn tó bá jẹ́ pé bàbá Sunday Igboho wọ́n máa ń ṣiṣẹ́ fún olóṣèlú ni gbogbo tó ju wọ́n rí gbogbo tó ju wọ́n rí wọ́n ti give up náà wọ́n ti rìjọ́ wọ́n dà sọ ọ̀bà tó fi ọ́lẹ̀ wọ́n dà sọ pé buhata ọwọ́ bá wọn ní Sile kò sí kan tó fi lọ àwọn tán kò sí kan tí ò fi lọ àwọn tán àwọn sọ wípé wá nígbà lọ́wọ́ lọ́wọ́ yẹn wá pa àwọn ilẹ̀ wà lẹ́kẹ̀ẹ́ta wọn kò sí kan tó lè gbé fáwọn káwọn lè dalẹ̀ Yorùbá láéláé wọ́n sọ bẹ́ẹ̀ náà kò sí kan tó lè gbé fáwọn sí ẹ̀ táwọn àtòrí yẹn àwọn àdá àwọn ọmọ Yorùbá kò possible tí wọ́n kò fẹ́ pa àwọn nífẹ̀ẹ́ kan pa àwọn sí ibà yìí àbáwá Ìgbòho sọ bẹ́ẹ̀ ṣé ẹni tó gbé ẹni tí bá ń ṣe bólóṣèlú tó lè máa sọ ogún ìbàdà lẹ́nu àní ẹ̀yẹ parọ́ mọ́ ẹ̀yin Òmìnira 2022 ẹ̀yẹ parọ́ mọ́ ojú wa ti là bèbí ti ṣẹ́jú bèbí ti ṣe kí ni bèbí ti ṣẹ́jú ní gàngí lọ́wọ́ tẹ fẹ́ wọ́ fa ọmọ káàrọ̀ oòjíire ní gàngí lọ́wọ́ tẹ fẹ́ wọ́ fa gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire ẹ̀yin Òmìnira Onitiri Opuro ní gàngí lọ́wọ́ o ní gàngí lọ́wọ́ tẹ fi wọ́ fa wa làmí sọ gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ mọ mi tẹ́ ẹ kẹ́ ẹ tẹ̀lé ẹ mọ mi tẹ́ ẹ kẹ́ ẹ tẹ̀lé ẹ mọ mi tẹ́ ẹ kẹ́ ẹ tò sí ẹ má tó sọ ẹ níwọ́ lẹ́yìn bàbá Akintoye àti gbogbo àwọn executive wọn pátá àwọn gangan ló gbé nǹkan tó dáadáa ní àwọn ni wọ́n fẹ́ kó wa kò ní location 9 wọ́n fẹ́ kó wa délẹ̀ lérí ohun láwo tá à ń pa fún yín àwọn ọmọ sọ fún yín látìgbà tí àwọn olóṣèlú ti ń pawọ́ fún wa kí ni àjíbẹ̀ àwọn olóṣèlú yìí kò sí àjíbẹ̀ nìkan nǹkan tó ń bàjẹ́ sí ni nǹkan tó ń tó ń bàjẹ́ sí ni 63 years tí Nàìjíríà ti gba independent ni kò sí lọ́jọ́ àná kan fún Nàìjíríà 63 years tí Nàìjíríà ti gba independent òun nìyí kí ni nǹkan dáyẹ tọ́ka sí pé Nàìjíríà achieved ẹ̀yin náà wo Dubai tí gbogbo ń sá lọ lónìí ẹ wo bí Dubai ṣe rí ẹ wo bí Dubai ṣe rí nígbà kan rí wọ́n sọ pé desert ní Dubai wọ́n fẹ́ wá yáwó Nàìjíríà ni àwọn tá ìyá lówó tá fún lówó ẹ wá wo bíìlì wọn ṣe rí lónìí ẹ wá wo bí ilẹ̀ location 9 ṣe wá rí báyìí ẹ bó ṣe rí tẹ́yìn kan tó wá ń pawó pé Nàìjíríà gò bẹ̀ta ìjọ lọ́wọ́ bẹ̀ta abẹ́ ń tanra yín gbogbo ọmọ káàrọ̀ oòjíire ẹ̀bẹ̀ lábẹ̀ yín arọ̀ yín ni ẹ jẹ́ ká jí lójú oorun wa Nàìjíríà ò lè gbérí mọ́ Nàìjíríà ti expire ẹ jẹ́ ká tẹ̀lé Yorùbá nation ẹ jẹ́ ká support Yorùbá nation ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o ká fìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o Yorùbá nation yìí ti gbogbo wa ni ká fìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká tó jà fún self determination òun nànà àbáyọ òun ni solution fún gbogbo ọmọ káàrọ̀ oòjíire òun ni solution fún gbogbo ọmọ káàrọ̀ oòjíire location 9 ò lè pè wá mọ́ kò pè wá gan ni kò sì lè pè wá mọ́ láéláé. kò lè pè wá mọ́ là ń pariwo tá à ń pa fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń pa ọmọ Akintoye tẹ́ ń pa ọmọ bàbá Ìgbòho Ṣà ẹ stop ṣe bẹ́ẹ̀ bàbá Akintoye kì í ṣe ní àrífín bàbá wa Sunday Igboho mọ́jàsọ́lá wọn kì í ṣe ní àrífín àwọn táwa nígbàgbọ́ nínú wọn nìyẹn àwọn méjì là nígbàgbọ́ nínú wọn àwọn la nígbàgbọ́ nínú wọn àwọn la mọ̀ pé wọn ò lè dà wá lọ́wọ́ báyìí wọn ò sì lè dà wá láéláé torí wọ́n ti fi àpẹẹrẹ wọ́n ti fi lélẹ̀ fún wa
wọ́n ìta wà dá wọn a lè dá wọn náà a lè dá wọn kò sí nǹkan tí ẹ̀ bá sọ sí wọn la kò sí nǹkan tí ẹ̀ bá sọ sí wọn láṣẹ àwa àdùnmọ̀ always love wọn sí ni àdùnmọ̀ nífẹ̀ẹ́ wọn sí ni sẹ́ ẹ̀yin Òmìnira Onítìrí òpùrọ́ ẹ̀ bá pa irọ́ tẹ́ ẹ sì dákàtà kẹ́ ẹ sọ ó sì sọ̀rọ̀ sí wọn sẹ́ láyé àwa àdùnmọ̀ nífẹ̀ẹ́ wọn sí lórí wọ́n ti fi àpẹẹrẹ wọ́n ti fi lélẹ̀ fáwa that is a good leader ni wọ́n ẹ̀yin Onítìrí Òmìnira you are a bad leader ni ẹ̀yin ṣe good leader láíláí tó ẹ bá ṣe good leader ni àwọn ògbé náà ń gbé yẹn kò yẹ kẹ́ ẹ máa gbé ó yẹ kẹ́ ẹ wá ìrẹ́pọ̀ ni pẹ̀lú bàbá Akintoye àti Ìgbòho ṣá ó yẹ kẹ́ ẹ wá ìrẹ́pọ̀ nítorí àwọn ni wọ́n fọ̀ mọ́ra ìwọ kọ́ lọ fà wọ́n mọ́ra bàbá Akintoye àti Ìgbòho àwọn ni wọ́n fọ̀ mọ́ra pé kò wá bóyá nǹkan tó wọn náà gbé dání bóyá nǹkan tó dání ọjà wájú ẹ̀ka tó káwọn jọ gbé wọ́n wá fọ̀ mọ́ra tán ní ìsìn wájú ẹ̀yí pé nǹkan tó gbé dání kìí ṣe nǹkan gidi ìgbé wọ́n ló gbé nǹkan tó dání àwọn fẹ́ káwọn bìlífù ẹ láyé àlè bìlífù ẹ láyé àwa ọmọ Yorùbá tòótọ́ àwa tá a stand fún true tá a stand for self determination àwọn ò lè gbà ọ́ gbọ́ láyé àlè gbàgbọ́ láyé tí ẹlẹ́gbàá tí bàbá tí wọ́n ti fọ́ jẹ leader Yorùbá a ti rí àwọn àṣìmẹ́tì àwọn bàbá ṣe gbogbo àwọn ojú rí àṣìmẹ́tì bàbá ṣe àti rí kí ni àṣìmẹ́tì wọ́n ṣe lágbàá tó wájọ ìṣòro yìí tọ́kẹ̀ àṣìmẹ́tì wọ́n ṣe Òmìnira 2022 Onítìrí òpùrọ́ ẹ wá gbé fún ẹ wá bí iṣẹ́ nìfẹ́ ká wò ká gbé síra wọn wò kí ló dé tẹ̀ wá ń ta àwọn ọmọ Yorùbá torí owó tẹ fẹ́ make torí star lórí Facebook torí star tí wọ́n fún yín lórí YouTube ẹ wá ń tàn wá àìrọ́ ni o àwọn olè ẹ̀tàn tẹ̀ ń pa ọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn àwọn olè tẹ̀lé yín láyé òfegè lẹ́gbẹ́ dání fún díẹ̀ yìí ẹ̀yin olólùfẹ́ wa gbogbo àwọn Yorùbá ní sàpátápátá ọ̀rọ̀ èsì tí òun là bá wa sọ láàárọ̀ yìí lórí ètò mi láàárọ̀ yìí ṣé ká gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń fọ́lò Òmìnira 2022 ẹ lọ ń fọ́lò wọn ẹ má tẹ̀lé wọn mọ́ òfegè ni ó gbé dání òfegè òun ni ó gbé dání. láì ìgbà tí mo dúpẹ́ ti wájọ ìṣọ́gun ní rálì ò àti ṣe rálì mọ́ láti ṣe rálì mọ́ irọ́ ó sì pa òun nìkan sọ pé kò ní ká ṣe rálì mọ́ nǹkan tó ń gbé dání yìí tẹ́lẹ̀ tó ń gbé dání yìí adigunjalè Yorùbá ní kò ní ṣe rálì kankan mọ́ láì mọ̀ pé irọ́ ló gbé dání ń tàn wá ní iṣẹ́ tó wọ́n rán pé kó wá jẹ́ òun ló wá jẹ́ yẹn irọ́ ló sì pa irọ́ òun ló pa àwa á kọ̀ntínú rálì wa láìpẹ́ lájìnà yìí wàláì rálì Yorùbá nation á kọ̀ntínú ẹ̀ tó yóò ti fi alọ́kànbalẹ̀ ẹ̀yọ́ ọmọ mi ẹ fọkànbalẹ̀ afẹ́ kí afẹ́fẹ́ fẹ́ sí ọ̀rọ̀ Onítìrí lẹ́nu ni káwa náà káwa bẹ̀rẹ̀ adìfọ́nlẹ̀ tó láti November àbí inú oṣù kẹta nípa onídàá 31st àwa ò nọ̀sùn kẹrin sí àfọ́nlẹ̀ tó ni kí dàjímẹ̀tì wọn àwa tá a sọ̀rọ̀ tá a padà sí rálì mọ́ àjímẹ̀tì náà ni bàbá sọ ọjọ́ Sunday tí wọ́n ń ta wọn la tí wọ́n ń ká wọn la tí ń dùn wọn tí wọ́n fẹ́ kó ajánú àwọn sọ pé bàbá Akintoye àti Ìgbòho ṣá irọ́ ló gbé dání nínú àwọn àti bàbá Akintoye àti Ìgbòho ṣá ta ló gbé irọ́ dání ẹ jẹ́ ká bi wọ́n léèrè ta ló gbé irọ́ dání gbogbo láti mọ ẹni tó gbé irọ́ dání àbí ta ló pa ọ́ tan àwọn ajẹ́ ló kù gbogbo láti mọ ẹni tó gbé irọ́ dání ṣẹ̀ àyàfi tá a fẹ́ tan àwọn ajẹ́ ló kù ẹ̀yin tẹ́ ẹ̀ tí jí lójú oorun yín là ń bá sọ̀rọ̀ ẹ jí lójú oorun yín ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti nígbàgbọ́ lórí Òmìnira 2022 òfegè ni ẹ mọ́ nígbàgbọ́ lórí Òmìnira 2022 òfegè ló gbé dání òfegè ni ó gbé dání wọn ò gbé nǹkan gidi kan dání ẹ̀yin tẹ̀lé wọn mọ́ ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín Yínká ẹ káàbọ̀ sórí ètò PSD
Adésànyà ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi pín ẹ bá mi tẹ̀lọ́ mo kí yẹn ṣe gan ni ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣe gan ni kí ló dé tẹ ẹ wà ní jẹ́ ká rí mú mi ẹ wà ní ká rí mú mi ojúmọ́ nìyá yín jáde mú àyín ojúmọ́ ní jáde ní sọ̀rọ̀ gbogbo tí ń sọ ṣé bàbá Akintoye wọ́n takò ni ṣé wọ́n jáde wọ́n takò ni bàbá wa sọ̀rọ̀ ní ìsìn bàbá sọ̀rọ̀ wọ́n wá jáde ọwá ń takọ̀ ní bàbá ń sọ ọ̀tún wọn bàbá bú wọn lójú dúdú ọ̀ ń sọ̀rọ̀ àtàmàtà ní bàbá ṣé irú yẹn bẹ̀lẹ̀ ní ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ dá mi lóhùn ṣé irú yẹn bẹ̀lẹ̀ tẹ̀lé irú yẹn bẹ̀lẹ̀ fẹ́ tẹ̀lé ṣé irú yẹn bẹ́ẹ̀ ẹ fẹ́ tẹ̀lé ẹ́ irú yẹn bẹ́ẹ̀ ò ṣe tẹ̀lé lẹ́yìn o irú yẹn bẹ́ẹ̀ kò ṣe tẹ̀lé lẹ́yìn good leader ọbọ̀lọ̀ show example of good leader ni bàbá wa Akintoye àti bàbá wa Ìgbòho ṣá wọ́n ti show example of good leader òun làwa fi nígbàgbọ́ nínú wọn ìgbàgbọ́ yẹn ó sì wà dọ̀la ni ó wà for life ni kò sí nǹkan tẹ́ ẹ bá sọ nípa wọn àwáṣẹ àdótán àwọn nípa lẹ́yìn wọn láéláé Ọlọ́run sì nípa lẹ́yìn wọn Ọlọ́run sì jẹ́ kó ló tì wọ́n gbogbo ètekéde tẹ́ bá ń pa lórí bàbá Akintoye àti Ìgbòho ṣá asán lórí asán ní ó jẹ́ fún yín òfo lórí òfo ní ó jẹ́ fún yín kí ló dé gbọ́dọ̀ à ń gbé láyé lọ ilé ayé asán ibo là ń gbé láyé lọ bá a ṣe wá náà láti lọ gbogbo nǹkan tá a ní òsì nǹkan tá a mú lọ ń bẹ̀ kí wàá ní onítìrì àbí kí ló kọ ẹ̀ kí wàá ní wàá wà láyé mọ́yà tí o lè farabalẹ̀ tó o farabalẹ̀ kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá yìí kí ẹjọ́ jàjà yìí káyí bó lòtọ́ ẹ fi inú kan ẹ fi ń jàjà yìí pẹ̀lú gbogbo àwọn ọmọ káàrọ̀ jíire ẹ fi inú kan jà àwọn bàbá tó wá gbé nǹkan gidi dání torí ọ̀tẹ̀ torí àwọn tó rán wá láti wá da Yorùbá nation rú ọ̀wá àtàkì bàbá ń bàbá ọ̀wá àtàkì wọn ọ̀ṣọ́ àbàṣà sí wọn ọ̀wá sọ pé wọn ò gbé nǹkan gidi dání wọ́n fẹ́ káwọn bìlífù ẹ̀ gbé nǹkan tó ń sọ̀rọ̀ tọ̀rọ̀ ni láyé alẹ́ bìlífù ẹ̀ ó dòódì táwọn kọ̀ǹgọ̀sù èdìdà rẹ̀ tó ń tẹ̀lé ọ tí wọ́n bá lè bọ́ sòótọ́ ọ̀rọ̀ àwa á bá yín sòótọ́ ọ̀rọ̀ tí wọ́n bá lè bá yín sòótọ́ ọ̀rọ̀ àwa ṣẹ̀ á bá yín sòótọ́ ọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ ń tẹ̀lé iye Onítìrí ẹ̀dẹ̀dọ̀ náà ti ń béèrè ọ̀kan lọ yín ṣé ẹsẹ̀ mọ ibi tí ìyá yín wà ṣé ẹ mọ ibi tó wà ṣé ẹ mọ ibi tí wọ́n wà ìyá bọ̀ sórí afẹ́fẹ́ yóò bá yín sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ ti crap ẹ tẹ̀lé ẹ lè wádìí ibi tí wọ́n wà ní kẹ́ ẹ lọ bá wọn lóko lójú kẹ́ ẹ béèrè pé ìyá o ẹ fi evidence hàn wá pé ẹ ti kéde nǹkan tẹ́ gbé dání òótọ́ ọ̀rọ̀ ni ẹ jẹ́ ká rí evidence lóòótọ́ ká lè bá a mọ ibi tí à ń lọ àdìpẹ́ ẹ bá wọn bá ti sọ̀rọ̀ gbà nípa yín ẹ béèrè yẹn lọ́wọ́ wọn ẹ wá ń tẹ̀lé wọn yùgọ̀rúgọ̀ ẹ ń tẹ̀lé wọn ìyá ń gbé òfegèlé lọ́wọ́ ẹ̀yin náà wá ń gbọ́ ìyá ó gbé òfegèlé lọ́wọ́ ẹ̀yin náà wá ń gbọ́ kò sẹ́ni tí ó mọ̀ bàbá Ìgbòho nígbà tí bàbá Ìgbòho ṣe rálì kò sẹ́ni tó mọ̀ tí lọ bá bàbá Ìgbòho ńlé kò sí sọ́jà gbé rálì tí bàbá Ìgbòho ní jáde pẹ̀lú wa kò sí jọ́nà pẹ̀lú nǹkan tó ju bàbá Ìgbòho rí yẹn wọ́n pààyàn méjì lé wọn wọ́n kọ́ àwọn méjìlá lọ Àbújá ní ìsìn wọn àlẹ́ àdọ́ pé irọ́ ló gbé dání káwọn wá bìlì fún yín káwọn gbà yín gbọ́ ẹ̀ ń parọ́ ni ẹ̀yin gangan lẹ́ ń tan ara yín ẹ̀yin gangan lẹ́ ń tan ara yín fún díẹ̀ yìí ẹ̀yin fáǹsì mi mo kí yín ẹ ṣé gan ni ẹ kú ìfẹ́ tẹ́ bá mi kà látàárọ̀ ẹ ṣé gan ni o mo mọ̀ lóore ọ̀nà kan tẹ́bi lé nífẹ̀ẹ́ mi náà ni pé kẹ́ni bá mi pín ètò yìí kẹ́ni bá mi tẹ like kẹ́ni bá mi comment òun ló mú inú tèmi náà dùn láti máa jáde lóòrèkóòrè láti máa jáde láti máa bá wa sọ̀rọ̀ lóòrèkóòrè èmi ni mo wá ẹ̀yin náà ni mo bá lágbára lọ́wọ́ Ọlọ́run ṣé ẹ ti gbọ́ ó kọ́ tèmi ò yí padà o Ismaila Ọláìtàn ọmọ Ìbíyẹmí orílẹ̀-èdè Benin òun lè ń fi ṣe ibùgbé owó láti rí nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Benin yìí
bó ṣe kéré tó bí wọ́n ṣe ní ọrọ̀ ajé tó Nàìjíríà tó gbogbo nǹkan lọ létòlétò ni wọn ò fi yáná wọn ò fi jà àwọn ọmọ ìlú wọn ìyá omi wọn ò fi jà àwọn ọmọ ìlú wọn ọ̀nà tó dáa ìjọba wọn ó provide fún wọn kódà gan ìwọ tó bá ti wá bẹ̀rẹ̀ láti 2 years ago tó bá bẹ̀rẹ̀ ní ìsìn wàá sọnù tó gbogbo everything ti wà ó everything ti dá ní ìsìn ọ̀nà ti wà pa solar energy wọ́n ti fìṣẹ̀ sí gbogbo ọ̀nà lọ òun làbí sọ gbogbo ẹ̀yọ́mọ káàròjire pé àwa gan lè ṣe fún ilẹ̀ káàròjire tá bá fọwọ́sowọ́ ẹ bá gbalẹ̀ wa tá a dáwọ́ ẹbẹ̀ orílẹ̀-èdè gbogbo nǹkan yẹn àwa náà lè ṣe location 9 kò lè pè wá kò sì lè pè wá kò gbé wá kò sì gbé wá láéláé ẹ jẹ́ ká kó location 9 ká jà fún òmìnira tiwa gangan òun láwọ tá à ń pa o fún díẹ̀ yìí mo bẹ̀ gbogbo wa ni bàbá wa Akintoye àwọn ni lídà Yorùbá káfàtà nílé lóko a ní ẹlòmímọ̀ another one is a counterfeit bàbá Sile Ìgbòho ṣá àwọn ní ti ní lídà fáwọn ọ̀dọ́ káfàtà nílẹ̀ káàròjire another one is a counterfeit fún díẹ̀ yìí ẹ má fòyà ẹ má bẹ̀rù Yorùbá nation has come to stay no going back orílẹ̀-èdè Yorùbá ní kíákíá mo kí ẹ ṣe gan ni ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ṣẹ̀dí gbọ́ tí mo bá ti parí ètò tán ẹ̀yin tẹ́ bá tún wá cross across fídíò mi ẹ dákun ẹ má ṣàlàyé bá mi pín ètò yìí Gogo Viral ẹ bá mi pín Gogo Viral dáadáa mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá mi pín mẹ́sẹ̀jì mo pàṣẹ yìí mo fẹ́ kó Gogo Viral dáadáa ṣẹ̀dí gbọ́ ẹ ṣe gan ni ẹ jẹ́ ká ka násàlá máa tẹ̀ mú wa kábi kásẹ̀ ètò tòní lẹ̀ ṣẹ̀dí gbọ́ ẹ ṣe gan ni. Iṣẹ́ wa fúnlẹ̀ wá forílẹ̀ ibi wá kágbéga fàyè ìgbàgbọ́ wa ni pé bá a ṣe bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Mo tẹ́rí bàbá dàgbà ó, àgbà ẹ̀kọ́ orí jìnnì. Ojoojúmọ́ ni mo ń mọ́ wọlé. Mo ń ṣẹ̀yà sí ìyá àwọn àgbà ó. Ìròfojú ti rìn wọn láyé. Ọmọdé yẹn ká bàbá ṣe yẹ̀yẹ́. Torí
ní ọlá ní ọmọdé ń bọ̀ wá dàgbà o. Màmá ń bọ̀ wá dàgbà o. Ọmọdé ń bọ̀ wá dàgbà o. Màmá ń bọ̀ wá dàgbà o. Ọmọdé ń bọ̀ wá dàgbà o. Ọmọdé ń bọ̀ wá dàgbà o. Ọmọdé ń bọ̀ wá dàgbà o. Bọ́lájú kòkòrò bá gbọ́ràn nígbó tó bá múra ẹ̀pín ló dára jù. Kọ̀wé mi àjẹ́ dàgbà o. Èyí mo rí. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí dábàá ọmọbìnrin jàre mo jáde tẹ̀gàn ni ẹ má bínú. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ ẹ bá mi pín ẹ bá mi pín. Ìmọ̀lò ẹ̀ka gbogbo náà ní ilé ayé. Sùúrù ní ṣẹ́gun ohun gbogbo. Ẹ̀ka jẹ́bi mo ní ẹ máa jẹyẹ. Ẹ má borí orí ìkìlọ̀ ló jẹ́. Ẹ̀yin borí wọ́n yìí yóò ṣáàbà. Àdìparí ètò tòní mo fẹ́ kí a fi orin kábí kásẹ̀ tó nílẹ̀ ni mo fi ń pè orin náà ṣẹ́ni gbọ́ ẹ ṣé gan ni. Àwọn oníṣàdá ọ̀la yìí o, nílé ayé o. Àwọn oníṣàdá ọ̀la yìí. Àwọn oníṣàdá ọ̀la yìí. Àwọn oníṣàdá ọ̀la yìí. Lẹ́bí tọ̀fẹ́ àkàrà ilé o. Àwọn oníṣàdá ọ̀la yìí. Àwọn oníṣàdá ọ̀la yìí. Àwọn oníṣàdá ọ̀la yìí. Wọ́n bá gbé ọjà ẹ̀kọ́ nínú ìṣòkòtò. Wọ́n múra wọn sáré kárò sọ́kọ̀ o. Àyàn ọmọ ògbó ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ òní. Orí ọmọ mẹ́wàá lọ yíyẹ̀wò. Ohun tí ẹ wá lọ sí òkòtò. Ohun ẹ̀ lápò ṣòkòtò mo sọ. Àwọn lẹ́yìn ọmọ ẹ̀dá ẹ̀yẹ. Òye yípadà mo ń bẹ́nu mọ́ o. Olórí alábàárò. Orí alábàárò. Olórí alábàárò. Olórí alábàárò. Olórí alábàárò. Orí mi gbé mi níjà o. Olórí alábàárò. Alábàárò. Olórí alábàárò. Onídàájọ́ ògùn ìkànnì wọ́n rí. Má fi wá báyé mu nílé ayé wa o. Olúwa àgbẹ̀ wa nìyàwó. Àní ilé ayé wa. Ó tilẹ̀ jẹ́ pé àtàkọ́ ni wá. Ó tilẹ̀ jẹ́ pé àtàkọ́ lẹ́yìn. Ṣọ́ra nínú àpamọ́ kìnìún. Èjò olóró àbẹ̀dẹ̀. Ṣọ́ra nínú ìdá kiri ayé. Dáàbò ẹ̀wọ̀ ìṣọ́rẹ́ ṣọ́wà o. Mo tàbí ọba àgbà lókè. Mo tàbí ọba àgbà lókè o. Mo tàbí ọba àgbà lókè. Ẹ ṣé gan jàre àlejò báyìí lónìí ẹ ṣé gan ni oníyànṣe ọlọ́kàṣe ẹ̀yin tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ ẹ ṣé ẹ̀yin tẹ́ ẹ rí jẹ náà ẹ kọ́ ìbínú ẹ má bínú pẹ̀lú ẹ ṣé gan ni àlejò báyìí lọ sí God bless you bye.